iléeṣẹ́ Ọ̀nà Àrà Today News. Lórí ètò yín ètò wa tí a pè ní Kí lẹ fẹ́ wí fáyé. Àlejò wa tòní ni ọ̀dún ni wọ́n kì í ṣe àìmọ̀fólóko. Bàbá wa, ẹ bá wa dárúkọ yín bẹ́ẹ̀ sì fẹ́. Ẹ ṣeun olóòtú, orúkọ mi ni Fọlọ́runṣọ́ Abdulkabir Daudu. Ẹ káàbọ̀ sórí ètò Kí lẹ fẹ́ wí fáyé. Bàbá wa, ǹjẹ́ ẹ ní ohun kan lọ́kàn tí ẹ fẹ́ káráyé gbọ́? Bẹ́ẹ̀ ni o, ní àárọ̀ ìní mo gbọ́ ètò kan ní orí ẹ̀rọ rédíò ti Splash FM ní Ìbàdàn, níbi tí ọ̀rẹ́ wa kan Edmond Obilo tó ti gba àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ ìjọba Ministry of Environment tó gbà wọ́n lálejò. Ibẹ̀ ni wọ́n ti jẹ́ kí aráyé mọ̀ wípé gómìnà wa ọlọ́lá jùlọ ẹnjìnìà Ṣèyí Mákindé wọ́n ti fọwọ́ sí wípé kí àwọn máa lo ọwọ́ òfin láti lè fi mú àṣeyọrí bá gbogbo ìlànà tí ìjọba gbé kalẹ̀ lórí wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ fi ariwo dí ọmọnìkejì lọ́wọ́ mọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Eléyìí ló wá mú kí inú mi dùn, kí ara mi yá gágá láti wá sí orí ètò yín láti wá lu gómìnà wa ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé ní ọ̀gọ ẹnu fún ìgbésẹ̀ akin tí wọ́n gbé yìí. Kí Ọlọ́run jọ̀ọ́ kó má jẹ́ kí ìjọba wọn bàjẹ́, kí Ọ̀yọ́ state kó lè máa lọ síwájú àti síwájú sí i. Ẹ ṣeun bàbá wa, kí ni èròǹgbà yín gan-an? Èròǹgbà mi báyìí ni wípé mi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi náà ti ṣetán láti dìde láti ran ìjọba lọ́wọ́, láti jẹ́ kí gbogbo ayé kí wọ́n mọ̀ wípé ìwà ìkà, ìwà tí ò dáa ni kí ènìyàn máa fi ariwo dí ọmọnìkejì lọ́wọ́. Gbogbo ibi tí Ọlọ́run bá sì fún mi lágbára dé pátá ni màá fi ran ìjọba lọ́wọ́ lórí ètò yìí. Ó ń lọ bí ọdún kẹrin báyìí tí arákùnrin kan tí ó gba ṣọ́ọ̀pù níwájú ilé ọ̀dọ̀ mi lólùlọ́yọ̀ tí ó ń fi ń ṣe bábà tó ti máa ń fi orin dí mi lọ́wọ́. Kódà mo gbé lọ sí kóòtù ní ọdún náà, ṣùgbọ́n nígbà tí a dé kóòtù tí adájọ́ ń bi léèrè wípé èdè wo ló fẹ́ sọ, ó ní Yorùbá. Adájọ́ ní ó gbé èbó rárá ni, ó ní ibẹ̀ lójú títì mí pé ṣẹ́ni tí màá wá mọ́ bá fa kìtìpì